ọwọ́ fìjìláńtẹ́ tẹ èèyàn mẹ́ta ogún ewúrẹ́ ni wọ́n jí kó nísàyà Èkìtì. bí eré ìtàgé lọ̀rọ̀ náà rí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní ìlú ìsáyà Èkìtì tó wà níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ní ìpínlẹ̀ Èkìtì, nígbà tí àwọn fìjìláńtẹ́ tó ń ṣọ́ ìlú náà ṣàdédé dá ọkọ̀ bọ́ọ̀sì tí èèyàn mẹ́ta wà nínú rẹ̀ pẹ̀lú ewúrẹ́ tó tó bíi ogún dúró ní dédé aago 4 òru ọjọ́ náà. àṣé wọ́n lọ jí ewúrẹ́ ọ̀hún ni nítorí wọn kò lè ṣàlàyé bí wọ́n ṣe rí àwọn ewúrẹ́ náà àti ibi tí wọ́n ń kó wọn lọ. ọ̀gá àwọn fìjìláńtẹ́ nílùú ọ̀hún, ọ̀gbẹ́ni Fábíyì Olúrímisí, sọ pé lásìkò tí àwọn ẹ̀ṣọ́ ọ̀hún wà lẹ́nu iṣẹ́ lóru ọjọ́ náà ni wọ́n ṣàdédé rí ọkọ̀ bọ́ọ̀sì náà tí wọ́n sì dá a dúró. bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn yìí lẹ́nu wò ni àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta náà bẹ́ sílẹ̀ nínú ọkọ̀ náà tí wọ́n sì ferege. ṣùgbọ́n àwọn fìjìláńtẹ́ ọ̀hún padà rí wọn mú ní kété tí ilẹ̀ mọ́ ní ìlú òdìkejì tí wọ́n sá lọ. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, onísáyà ti ìlú ìsáyà Èkìtì ọba Àjàyí Eléjogun sọ pé ó ti pẹ́ tí àwọn ọ̀daràn náà ti wá ń jí ewúrẹ́ kó nílùú àwọn. kábíyèsí wá rọ àwọn ọlọ́pàá pé kí wọ́n ṣèwádìí tó dájú lórí ọ̀rọ̀ náà ní kíákíá. díẹ̀ lára àwọn aráàlú ọ̀hún tó bá Aláròyé sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí dúpẹ́ lọ́wọ́ àwọn fìjìláńtẹ́ fún bí wọ́n ṣe ṣàwárí àwọn ọ̀daràn náà ní kété tí wọ́n sá lọ mọ́ wọn lọ́wọ́ nílùú ọ̀hún. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu sọ pé òun ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà o. ó ṣàlàyé pé àwọn ọ̀daràn ọ̀hún àti ọkọ̀ ewúrẹ́ tí wọ́n fi kó ewúrẹ́ tó tó bí 20 ti wà lákàtà àwọn agbófinró nígbà tí ìwádìí tó dájú sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ó fi kún pé àwọn ọ̀daràn náà yóò fojú balẹ̀ ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà. Sodiq Taofeek ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.